ṣé mo dábàá bí kí n yọ kù. ní wàhálà ẹ dákun ẹ bá wa dárúkọ yín sà. Orúkọ mi ni Ọ̀gbẹ́ni Ọláyẹmí Abọ́sẹ̀dé, ọmọ bíbí Ìsànlú Ìsìn. ọmọ bíbí Ìsànlú Ìsìn. ẹ dákun kí ni ohun tí à ń ṣe nílùú Ìsànlú lénìí. Tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ni à ń pè ní àjọkògùn fiesta eléyìí tó ń wáyé lọ́dọọdún tí eléyìí sì jẹ́. gẹ́gẹ́ bí mo ṣe ń sọ fún wa gbogbo àwọn tá a bá wà ní ilé àṣà àti ẹ jẹ́ kí a máa jáde bọ̀. a rí wípé ẹ̀yin kan wọ àǹkó sí gbogbo ọmọ ìlú ni ó wọ àǹkó yìí ni àbí ẹ̀yin ilé kan. irú ilé tí ó ní àwọn ìgbìmọ̀ aago méjìlá ti kọjá ó tá a pè láago mẹ́wàá aago méjìlá ti kọjá báyìí nítorí ìdí èyí ibikíbi tí wọn náà bá ti gbọ́ mi ìwọ náà wọ́n jáde bọ̀. kí wàá ní pàtàkì irú ayẹyẹ báyìí ní ìlú Ìsànlú Ìsìn. Olúwọlé Maiti Adéwọlé Maiti Ọmọwọlé Maiti bákan náà Ṣeun Glory àwọn náà wà yá yìí gbogbo àwọn olórí mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n jẹ́ àwọn ọmọ bíbí ìlú Ìsànlú Ìsìn. fún àwọn tí wọ́n rí irú ètò báyìí gẹ́gẹ́ bí ẹbọ tàbí ìbọ̀rìṣà ìgbàlérìṣà láwùjọ ìmọ̀ràn wo ni ẹ lè fún wọn. yóò gbé wa níyì lọ́dún yìí nítorí ìdí èyí la fi lọ pé ókè o ẹ̀yin ọmọ tí ayé ń fẹ́ tà yìí ẹ̀yin náà lẹ́ẹ̀sìn gbọ́dọ̀ yìí múra yín nítorí ìdí èyí gbogbo àwọn sẹ́sìn planning committee ìwọ́n wá foríborí wọ́n ní lára yá náà ni. wọlé láti ìlú Òmùaran tó jọmọ bíbí ìlú Ìsànlú Ìsìn wọ́n ní kó máa bọ̀ gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn olórin ọ̀hún yìí wọ́n ní Olúwa ṣeun Glory Ògúnbí. ẹ bá wa sọ fún àwọn èèyàn pé ètò náà ti bẹ̀rẹ̀ kí wọ́n jáde wá sórí àwọn tó wò wá báyìí. àsìkò yìí sọ fún ọmọdé ètò náà ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu báyìí kẹ́ẹ̀tú ẹgbẹ́ nígbà yà jáde eléré ti wà lórí ọtí àti eléré ti bẹ̀rẹ̀ ṣá ẹ máa bọ̀ sákùn security wà ẹ fọkàn balẹ̀ kò séwu. a gbọ́ pé àwọn kan ti ń gbìyànjú láti yí àìpèdè yín padà pé ọmọ ajókòrè àbí kinní kan kí ni èrò nípa ìyí orúkọ padà yìí. ọmọ ajókògùn náà sì ni Ìsànlú yèyè. àwọn fẹ́ pé ṣé ká ní àwọn ẹlẹ́sìn náà ń pè ní àjọkò wọ́n ní ti àbáláyé táwa bá àjòkògùn náà sì mo ṣe máa lọ náà ni. ọ̀dà ẹ̀sìn lẹ́ẹ̀kan tí wàá dárúkọ yín. Ọ̀gbẹ́ni Ọláyẹmí Abọ́sẹ̀dé ọmọ lókè sọ tí gbogbo èèyàn mọ̀ sí Ìyẹ̀mágógún. ẹ̀sìn àdúpẹ́.